Hello guys, welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. The paramount ruler of Iwo, Osun State, Oba Abdulrasheed Adewale Akobi, has said he is not in support of those calling for the disintegration of Nigeria. He said this at a rally organized on Saturday to canvass for one Nigeria in reaction to what Sunday Igboho said that any Yoruba traditional ruler not in support of Oduduwa Republic should do a video recording and identify himself or herself as an enemy. Akobi further buttressed his point by issuing a press statement through his press secretary, Ali Ibrahim, saying those in the vanguard of the breaking up of Nigeria should stop such a movement. Nigeria is indivisible, unbreakable, inseparable nation and the hope of the black race, and its weaknesses must be properly and technically managed. Any attempt to break up Nigeria unavoidably results in the separation of the black race worldwide. No, Nigeria can never break. I will admonish the breakup agitators to channel their energy towards productive ventures, such as calling for quality governance and devotion of power as done in some advanced countries. The leaders at the end of affairs should be tasked to give dividends of democracy and quality lives to citizens. Promoting secession is like fueling war that will consume the black race. As a responsible father of the nation, I cannot be part of such a move. The monarch warned Nigerians living abroad to watch their comments on social media so as not to create chaos while assuring that the country will be great again. The Nigerians in diaspora should exercise caution in contributing to issues on social media. Most of their comments are fueling division and heightening the tension. You all plan to resign home. Of what justification is destroying what our forefathers labored for and settling the house we plan to resign to on fire? The failure of past leaders sent you abroad. The government is tasked to domesticate dividends of democracy through policies that cut across all classes and social strata. The agitators should dust their voter cards, take part in elections, and promote competent candidates. Nigeria is too delicate to beat the drum of division, synonymous with war. Nigeria will bounce back. We will survive the trying time and be an envy of great nations. We have what it takes. What we need can be done by competent leaders. Let's harmonize interests to demand quality governance. Ọba, gbogbo bó ṣe yí gbogbo nǹkan padà sí dáadáa, àwọn kan kò ní yé wọn. Nǹkan tuntun ètètè yá wọn. Tá bá sọ báwọn yẹn pé sàláàdì òun náà dá o. Wọ́n ní yóò ràn wọ́n nú. Màlàtà tí mo tipẹ́tipẹ́ lọ́ọ̀yà wá ń gbẹ̀. Màlàtà tí mo tipẹ́tipẹ́ ńlá bẹ́ẹ̀ máa jẹ. Tó bá sì rí sàláàdì náà kó wò bóyá sí nǹkan gidi náà wà bẹ́ẹ̀. Ọ̀tún làwa mú wá Ọlọ́run ló sì ránṣẹ́. Tí ì sí ẹni náà, kò tí ì sí bàbá ńlá ìyá láyé ẹni náà. Màrípọ̀n gbá ìyá láyé ẹni náà. Tó tó bẹ́ẹ̀. Àwa dúró. Ìwọ dúró. Lókèrè mẹ́làmílà wa ń jẹ́ sọ nínú Al-Quran báwa yàtọ̀. Kì í ṣe ká máa lépa ẹtí ọ̀sẹ̀. Tí ẹ sọ ọ́nù Bíbélì yín kọ́. Jésù gan sọ pé ìwọ tó ọ̀bá ṣẹ̀ lẹ́kọ̀ọ́ mọ́. Àbí ẹni tó jẹ́ Kírísítẹ́nì. Bẹ́ẹ̀ni. Ẹ wá máa ń tọ́ sọ pé ẹni tí ọ̀bá ṣẹ̀ kí a máa pa òun náà kí a máa lé káàkiri. Ìjọba ẹ̀sìn tó sọ bẹ́ẹ̀. Ọlọ́run wà pẹ̀lú wa. Ẹ lọ tún inú ìró. Ẹ sọ fáwọn ẹ̀ pé yóò wọ́n fẹ́ kí wọ́n reprisal attacks.
student. Sir. Ntẹ́ ṣe òní ẹ wá bí Yorùbá náà ṣe ṣe kíni. Yóò ṣe dolórí. Ká Yorùbá bá dolórí ká wo Yorùbá tí ó sọ máa lé. Ká wo onítọ̀hún tá a gbé débẹ̀ tí ó jà rẹ̀ tí ó wà jọ máa lé. Bá jọ máa lé èpè Yorùbá ní ọ̀pá. Gbogbo àwọn tí wọ́n ti ń gbé débẹ̀ tẹ́lẹ̀ wọ́n kàn fà wọ́n mọ̀ àbí mélé ìyá fẹ́ di ògo tí a ní ń bọ̀ ògo tí Yorùbá ni Yorùbá fẹ́ gbé débẹ̀. Àwọn ọ̀tá Yorùbá ni wọ́n ń sọ pé àwọn jà fún jàgbára ni o. ń bọ̀ kàn wá ẹ wá ní kọ́ mọ́ kàn wá. Nǹkan náà ti kàn yín tán báyìí ọba lóò fẹ́ soríire. Allah. Ọlọ́fẹ́ dàrú ni kí la fẹ́ dàrú sọ ẹ fẹ́ jà kẹ tó fọ́ ogbó Èkó ní tá àti ìtúnṣe tán ẹ tó fẹ́ lẹ fẹ́ jagun ẹ fẹ́ bà ogbó ẹ̀ àwọn ò ní gbà kì í ṣègbà dandan ní Yorùbá soríire ní 2023 yẹn Yorùbá ni ó ṣe èèyàn bá òkú kó lọ forí sọlẹ̀ kó kú kẹ́yìn àforí dólẹ̀ kò sí tí ó yẹ dandan lélẹ̀ àṣẹ dandan àṣẹ ọba kan ṣoṣo tí ń yáká bí òrìṣà. Ọlọ́run ló kọ́ púpọ̀ ọmọ yín bá débẹ̀ ẹ pè mí ẹ wá bá mi. Ẹ̀yin tẹ́ lọ skul tẹ́ tí rẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ professors tẹ́ ní appointment ẹ pè mí ká wá bá mi kí n wá wo ẹni tá a gbé débẹ̀ tí ó sọ pé Olúwo ní òun fẹ́ fìyàn sí nìkan ó lóun ọ̀gá. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tẹ̀ ń gbọ́rọ̀ mi lẹ́nu kí ẹ̀rọ nífìbà ti president. Ọ̀gbẹ́rún tí a bá lágbà yóò dà fún yín. Ẹ lọ máa pariwo ẹ̀yin tẹ̀ kàwé nínú ẹ̀yin student. Yes, sir. Future yín lélẹ́yìí o. Okay, sir. 2023 is your future. Nigeria is not divided. Nigeria is one. Unity stands forever. Bàdé ṣe sẹ́nu ó ti kan Yorùbá nù. Oyè náà ó lè wá. Ó di wọ́n.